Hi everyone, welcome to my channel. Àkọsẹ̀jayé jẹ́ olùtúmọ̀ ìrìn àjò ẹ̀dá látòdì ọ̀run wá sílé ayé. Tí wọ́n ń sọ̀rọ̀ àkọsẹ̀jayé nílẹ̀ ibòmíì wọ́n ń pè ní ẹsẹ̀ ǹtáyé. Nílẹ̀ ibòmíì wọ́n ń pè ní àkọsẹ̀jayé. Àkọsẹ̀jayé yìí àbí ká pé ẹsẹ̀ ǹtáyé yìí ó dàbí olùtúmọ̀ gbogbo ìrìn àjò láti òdì ọ̀run ọmọ tuntun tí ń bọ̀ wá lé ayé, tí ń bọ̀ wá jẹ́ nílé ayé, tí ó dà nílé ayé, gbogbo tí ó dà òun náà àti tóun náà ó dà tó bá ti wọlé ayé ó yà á dijọ́ kẹta wọ́n á gbé ọmọ yìí wọ́n ó gbé ka orí ọpọ́n wọ́n ó fẹsẹ̀ rẹ̀ tẹ ìyẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì bá ti hàn lójú ọpọ́n wọ́n á bùkún dá ojú ẹsẹ̀ ọmọ yìí ni wọ́n máa tẹ ọ̀nà sí kókó mọ́ tí ìka kẹjọ bá ti balẹ̀ odùfá tí ó bá hù ó ní àkọsẹ̀jayé ọmọ nígbà tán babaláwo tí wọ́n gbọ́ fábá sì ti wà níkàlẹ̀ odùfá tó hù tí wọ́n tẹ̀ sójú ẹsẹ̀ ọmọ tuntun yìí kí wọ́n tó gbé léyè ẹ̀ lọ́wọ́ padà yìí babaláwo wọ́n wàá wo fáwọn wọ́n wàá máa kì í wọ́n ó sá ní kẹ́kẹ́ wọ́n ó bù lábàjá wọ́n ó sọ sọ́tún wọ́n kì í sílé fún wọ́n kì í sókè gbogbo tí fáwọn bá wá wí bọ́mọ wọn ṣe lólé ayé rẹ̀ látijọ́ tó ti tẹ̀lé ayé títí dọjọ́ tí ó kúrò lábẹ́ ọ̀run ìfọ́sọ̀ tí wọ́n pè ní àkọsẹ̀jayé nù àìsí ìdákọsẹ̀jayé kó má jà sí pé òjò náà wọ́n ò ru ẹbọ torí ẹbọ ọpọ́n ni ẹbọ tá à ń bè lẹ́bọ ọpọ́n kò gbọ́dọ̀ ju òjò lọ bí wọ́n bá ti bu ìyẹ̀sọ̀ pọ́n tí wọ́n bu kẹ́dá kẹ́ni tó dá fọ́ ọpọ́n ó tètè máa múra ètùtù ewúrẹ́ ní fágbà ní orúkọ ní gbogbo ohun tí ìbá àti eku ẹja ẹyẹ gbogbo ohun tí ìbá wò jẹ́ ni níjọ́ tí wọ́n bá ti dá ẹsẹ̀ ǹtáyé dandan ni kí wọ́n rú ẹbọ rẹ̀ ńjọ́ náà dandan ni kí wọ́n ṣètùtù ẹ̀. ẹ ṣeun bàbá ẹjọ́ àwọn ọmọ Yorùbá àbáwọn aláwọ̀ dúdú míì tán wà káàkiri àgbálá ayé ó ń jẹ́ nǹkan tó ń dùn wọ́n bìkan wọ́n ti lọ sí ẹ̀sìn míì wọ́n ṣẹ̀ ti padà wá lẹ́sìn wọ́n wá rí pé wọn ò dá àkọsẹ̀jayé wọn ó wá ń wù wọ́n bíi pé káwọn náà sì mọ àkọsẹ̀jayé wọn ẹjọ́ ṣé ìgbà tó bá bíyàn nìkan lèèyàn lè ṣe àkọsẹ̀jayé ìgbà téèyàn bá ti dàgbà tán èèyàn tún lè ṣe. ẹ̀sìn Akọ́ládé olóòtú kìí ṣègbà tí wọ́n bá bíyàn nìkan lèèyàn lè ṣe àkọsẹ̀jayé bí ọmọkùnrin bá wà nípò ọmọ ọdún 15 àbọ̀ ọmọ 20 ọdún ìlànà tí wọ́n á gbà dá àkọsẹ̀jayé rẹ̀ yóò fẹ́ yàtọ̀ sí bí wọ́n ti dá ti ìgbà tọ́mọ tuntun bá ṣẹ̀ṣẹ̀ délé ayé ìlànà tí wọ́n gbà dá ti ẹni ọba ti lọ́jọ́ lórí dáadáa òun náà ni kí wọ́n pé lágbájá ọ̀wọ́ gbódù wọ́n ó ṣẹ̀fà fún tí wọ́n bá ti ṣẹ́kin fún èkùrọ́ kan tí ń bẹ lára ọ̀pẹ òòṣà ọ̀pẹ ẹkin irú ọ̀pẹ ńlẹ̀ ń wò nísàlẹ̀ tí a fi aṣọ funfun yíká lọ́tún rẹ̀ ọ̀pẹ òòṣà ni wọ́n fòun fọ epo àìfi ọ̀pẹ kí ń fọpo tí wọ́n bá fi fọ epo kódà wọ́n bá jẹ́ garawa 10 wọn lè po tí wọ́n bá rí lára rẹ̀ wọ́n gbé sínú ilé tí wọ́n ní wọ́n fi fọpo láfi fọpo ní nǹkan ọ̀sẹ̀lẹ̀ yìí wọ́n wà kó epo ńlé gbàtílẹ̀ ọba wá ìmọ̀ gbogbo epo yóò ti sàn dálẹ̀ ẹ̀ ní bákan kan nù ìjàgodo ní o rọ́bà ní o kété ní o gbogbo bí wọ́n bá wù ọ́ rọ sí ẹ̀ ní bákan kan bẹ̀ mọ́ Ọ̀rúnmìlà ó sọ pé ike tó ń lè yí kéè ṣèkùrọ́ tẹ́ fi fọpo wọ́n fi ọ̀pẹ kí fọ epo tí wọ́n bá ti lílẹ̀ o níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà wáṣẹ̀ nígbà tí ayé rójú ńbẹ nílé Ifẹ̀ ńbẹ l'Ògbómọ̀ṣọ́ ńbẹ n'Ìṣẹ́yìn ńbẹ n'Ìjẹ̀bú Òde káàkiri àgbáláyé ọ̀pẹ kín a máa ní orí 16 irú àtàrí tá à ń wò yìí tó ṣe yáyáyá òkè 16 ní òjẹ́ yóò wá tò yíká orí ọ̀pẹ yìí omi àmọ́ lórí 8 omi ọ̀pẹ mi àmọ́ ní orí 9 omi àmọ́ lórí 3 omi àmọ́ lórí 2
ọ̀pẹ mi àmọ́ ní orí kan ṣoṣo lọ́dún wọn ìgbà téèyàn bá ti á ṣàpẹẹrẹ pé ọ̀pẹ kí lọ̀pẹ yìí o tí wọ́n bá ti ṣe ìlànà àyẹ̀wò tí wọ́n ń gbà ṣe wọ́n ṣe lépo ni wọ́n jẹ́ lọ́bẹ̀ ní ṣẹgbà tí wọ́n ti rí pé nǹkan yìí kò mọ̀ báramu wọ́n ti mọ̀ pọ́pẹ́ kínní wọ́n á dá sọ̀rọ̀ tí wọ́n bá dá sọ̀rọ̀ gbà tí wọ́n bá wá ṣẹ́kin fún ẹnì tó ń ti kú ò láròbó pé eléyìí náà ló ń mọ̀ fẹ́ máa kọsẹ̀ jáyé òun wọ́n á dá sọ̀rọ̀ ọ̀pẹ kínní fúnra ọ̀pẹ ni ó mọ̀ wá rẹ̀ bọ́lẹ̀ kò sẹ́ẹ̀ nílò pé ká gbé àgà gun ọ̀pẹ ká máa lọ rèé kọ odi ẹ̀ kalẹ̀ ká tó rí ẹyìn tí ń bẹ lára rẹ̀ tá bá ti sán aṣọ funfun mọ́ bọ́dún tí ń bọ̀ yìí ọdún Fátikù sáátà báyìí nílùú tiwa níyà yẹn báyìí tá bá sán aṣọ funfun mọ́ bàtí ó báyìí tó bí ọrún àbí ìsán àbí ìtàdógún ike ó ti pọ̀ rẹpẹtẹ nídìí ẹ̀ èkùọ́ tí ń bẹ lára rẹ̀ ni wọ́n ń pè ní ikin babaláwo yìí pé ikin ní èkùọ́ tọ́rẹ́gbẹ̀rì tó bá búkí lẹ́kùọ́ yóò san ẹran kò mọ tí ń ṣe ni àìpé ikin lẹ́kùọ́ àmì èkó ọ̀fà náà wọ́n máa pè ní ikin. ẹ ṣeun so ìjẹ́ àkọsẹ̀jayé yìí ó wá ní í ṣe pẹ̀lú béèyàn ṣe máa wọ igbódù tàbí béèyàn ṣe di babaláwo bàbá. gbogbo ẹni tí a ṣẹ́fá fún tá a tẹ̀ ń fá tó wọ gbódù ń kí di babaláwo ẹ̀yin tẹ́gùn fi jòbì àbí aṣọ ní gbè ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àtàwọn ẹni ọlọ́run táyé mọ̀ pẹ́ni ọlọ́run ni wọ́n táwa náà sì mọ̀ pẹ́ni ọlọ́run ni wọ́n ṣùgbọ́n tọ̀ tí wọ́n ní ifá ló wà tí wọ́n ṣẹ́ ikin wọ́n sì tẹ̀ wọ́n fá wọ́n sì wọ gbódù èyí ò túmọ̀ sí pé wọ́n di babaláwo torí pé èrò kan ò ní dọ́dọ̀ wọn pé ẹ dákun ọ̀rọ̀ kan rú wa lójú ẹ bá yẹ̀ wò wòlíì lè nífá tí ó fi kún ìlànà ìrìn àjò agbára rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn nínú ìrírí ni tá à ń ti ń sọ̀rọ̀ tí ó bá ṣẹlẹ̀ rí ànímọ̀ sọ́bà ti ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ló ti di ilé okòòwò ní ìsìn tẹ́yìn alákọ̀wé ń pè ní business center ṣùgbọ́n tọ̀ ẹjẹ́ àti ẹ̀kú ò lọ́nà àárín wọn ṣebí Jésù wòsàn ibi kádùá ò ti gbà náà ni àtolúgbò nílò ni o àtolúgbà ayò ni o àtàfọ̀ṣẹ́ ni o wòsàn tọ́lọ́kùnrin bá ti dé ilé ìjọsìn tó bá ti rí wòsàn àìwò Jésù náà wọ́n mọ̀ pa káàkiri bó tilẹ̀ já sí pé ìgbà tí wọ́n fi ìbílẹ̀ rí wòsàn tán àwọn ní ọmọ ibi tí wọ́n gbé oríyìn rẹ̀ lọ bí àárín ti jẹ́nu ni àkọsẹ̀jáyé yìí àbí kápẹ́ ẹsẹ̀ ǹtáyé yìí ó dàbí olùtumọ̀ gbogbo ìrìn àjò láti òde ọ̀run ọmọ tuntun tí ń bọ̀ alé ayé tí ń bọ̀ adẹ́ nílé ayé tí ó dà nílé ayé gbogbo tí ó dà òun náà àti tóun náà ó dà.